Hello ọ̀gá. Ẹ̀dá kò rí ibú wọlé bá mi dánwò òun. Èló lẹ́gbẹ́sọ̀ èló lẹ́sẹ̀ ní sí mi. Ṣé torí pé à ń lọ lóyìnbó ẹ̀ ń wọ́wọ́ bàálù láàní jẹun sí mọ́lé bóyá la lè dán láyọ̀. Ọmọ bá ti dán owó ti tèmi máa ń rẹ̀ ẹ̀ má bá mi sọ lọ́dẹ̀ ẹ̀dọ́ yíyọ jẹ́ kóònù Jésù fún yín tó bá kù lókù o. Ẹ kú òròrí fún òròrí mi. Tí bá ti pé kó mẹ́ta ìpé yẹn rágbàlagbà fi ni bá lórí yín gbẹ bí àkàrà Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin náà lọ. Hello, Ọlọ́run tó jọ̀gá ni. Olúwaṣògo Ọláyímíká ọ̀tá ìbáyọ̀mí. Sunday ọmọ Àdèyí Àlàó Ọ̀kín ọmọ dúdú bíi kóró osin ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ ajílété kenge níbi tán ti ń jọ kàtán tán tún mú kọyan gan lé. Ogun kan wá jàjàjà kó wọn nílùú Ògbómọ̀ṣọ́ rí yóò dà fún ọ. Èmi lójú o bí gbogbo èèyàn ti mọ̀ wípé gbogbo ọgbọ̀njọ́ oṣù kọkànlá báyìí ìyẹn 30th of November ló ń sọjọ́ ìbí rẹ ọmọ ọlọ́jọ́ ìbí ẹ̀mí rẹ̀ ó gùn nínú owó nínú ayọ̀ àti àlàáfíà ni owó ìjọ lójú bó ṣe jọ̀gá akọrin àwọn akọrin tẹ̀mí náà wà akọrin fún ọ kó tún wá ṣe Nàìjíríà àwọn ọmọ akátá ní àwọn ọmọ èbó ó yẹ bọ́bí akọrin fọ́gá mi. Happy birthday to you. Happy birthday to you. Prosperity ìgbọ́dún ọdún kan ni o àṣẹ ṣàmọ́dún lórúkọ Jésù ibi ọ̀rọ̀ ọlọ́jọ́ ìbí congratulations èyí yẹ ẹ́ o àwa bá ẹ.